How are you? Bàbá mi nìyẹn. How are you, my baby? Ẹkún bàbá. Nǹkan méjì ló wá fi hàn ẹ́ lẹ́nu ṣáàmù ẹlẹ́mìrì. Ẹ̀kejì ìlàlẹ́ yìí jẹ́ o máa gbẹ́gbà lọ́wọ́ mi. Èdè smoke Igbo. O máa gbẹ́gbà. Èdè tẹ́gì ní àná. Ẹ máa gbẹ́gbà kí ni ò ní. Eskele lè lè kí òde náà. Bọ́dọ̀! Èmi àti ẹsẹ̀ bọ́dọ̀ owó òde lọ. Máa gbẹ̀gbà lọ́wọ́. Bẹ́ẹ̀ni ẹ̀ta gbúrúgbú lọ́wọ́ mi ti dé. Sàká ti dé. Àwọn mi ti dé. Kí ló máa gbà? Ìyálẹ̀ ìyá ẹ̀ kò ní dá fún ní sàárè. Alárẹ̀ mi Sàká ti dé. Sàká ti dé tí ríro ló máa jẹ Arsenal máa yù. Ó ṣùọ̀ fún mi bàjẹ́. Níbi tó pé mi gbà. Àṣàrò bọ́ọ̀lù ní bá mi sọ. Gbogbo èdè ọkàn mi ní pé ọmọ mi á múyàn wálé kọ́ wá bí bí mo ṣe dúró yìí jáwọ́ tó já ìṣẹ́gun mi ó bọ̀ pé bàbá ẹ̀ patagon. Look at my face. Like I could have killed a lot of people. Wait. Why are you talking to your dad like that? It makes sense. No, this is how we do in our family, okay? Like It's fine. respecting Yeah. I will know it. I don't know about it. Báwo you know it's fine. It's go inside. Lọ́gbà alárẹ̀ mú mi nìyẹn. Má wọrí. Bàbá mi nìyẹn. Bàbá wẹ́rẹ̀ tó dúró.